gbogbo ẹ̀yin wa ẹ máa wo Bisi Ologe Show pẹ̀lú Bisi Adeteju. My name is Queen Esther Olajumoke Ajasa, the Queen of Oba Oluwasegun Adeyemi Ajasa of Onigbongbo, Maryland, Lagos State, Nigeria. So I'm here to celebrate with my fellow queen, Queen Adeteju Kafilat Rasak, Queen of Olori Kingdom. Well, I knew her to be a very gentle person, and despite the fact that she's a president of amiable queens of Lagos State and Ogun State, my prayer is that I wish her long life and prosperity in good health, more money in her account, and I pray for her that her character, the devil will not take away her character, because she has been a very good person, a very humble to the core, and she has been a silent giver. So I pray that God will enrich her in all areas and all aspects in whatever she's doing in her life. Princess Olanike Yusuf, mo kí Olori Kafilat, wọ́n kọ ọjọ́ bí ẹni pé wọ́n máa ṣọ̀pọ̀dún nínú owó nínú ọlá, wọ́n á ṣe 60, 70, 80, 90, 100 lágbára Ọlọ́run. Gbogbo wọn tán bí wọ́n máa jèrè ẹ̀, wọn ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ, kò ní jáṣe mọ́ gbogbo ìgbà tó bá fẹ́ jẹ ọmọ wọn ní irú wọn káàkiri o lágbára Ọlọ́run. Ayé táwọn ọmọ wọn máa jẹ lójú ẹ̀mí wọn ó máa dùn, ó máa lárinrin. Irú ẹ̀sìn ọba á jókòó pẹ́ o. Olórí náà á ṣiṣẹ́ ìlú pẹ́ o lágbára Ọlọ́run, á máa lọ láyọ̀, wọn máa bọ̀ra. Àwọn ń dunnú lé ní wọn ní sunkún kàn ayé wọn, wọn ní kàn bànújẹ́ látara ọmọ, wọn ní kàn látara ọkọ, wọn ní jẹni àgbéká, wọn ní jẹrù àgbà. Gbogbo ẹni tó wá síbí báyìí lágbára Ọlọ́run láyọ̀ náà máa délé. Ilé ò ní jáṣemọ́ fún wọn. Ọlá wà lákwátà ilá abilà ayọ̀ àsìn kò ní jáṣemọ́ fún olórí o. Wọ́n á ṣọ̀pọ̀ ọdún láyé o. Happy birthday to you. Many happy returns. Thank you. Adúpẹ́ fọ́lọ́run, mo dẹ̀ bá olórí tó ń ṣe ọjọ́ ìbí lẹ́yìn náà, mo bá dúpẹ́. Ọlọ́run á jẹ́ kó ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé, kò ní fi eléyìí ṣàṣemọ́ lágbára Ọlọ́run, àlùbáríkà lánàá bí. Kò ní kábàámọ̀ pé òun ṣe ṣọjọ́ ìbí èyí o lágbára Ọlọ́run. Á ṣe 60, á ṣe 70, á bá ṣe 80, á bá ṣe 90, á ṣe 100 lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run. Ọlọ́run ní kúrú ẹ̀mí gbogbo wa. Ọláláwà lákòótá ilà àbíláyà. I'm Folashade Idowu by name. Olori Kafilat Adeteju Rasak, she's a wonderful woman. I've known her for the past 20-something years, and since ever I've met her, she's been a wonderful friend, a sister. I wish her a lovely 50th celebration. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.